A kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa wò wá ní ìkànnì Ajáramàlẹ́fà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ darapọ̀ mọ́ ní ìkànnì Ajáramàlẹ́fà TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa tẹ́ rí ẹ̀ náà la fi lè ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti fi ọ̀rọ̀ kan léde o lẹ́ka ilé tó ní ṣe pẹ̀lú ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá ti Ìjú division. La gbọ́ wípé wọ́n ní wọ́n ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tó jẹ́ wípé ẹ̀ṣọ́ elétò ààbò eléyìí tí a mọ̀ sí security guard. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní ó já ilé kan, ó sì kó ọ̀pọ̀lọpọ̀ ohun eléyìí tó jẹ́ wípé oye owó rẹ̀ ó tó mílíọ̀nù kan ó lé 1.785 million. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí ní olùgbé Ifako ní ẹ gbọ́ wípé wá fi ẹjọ́ sùn níléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìjú wípé nígbà tóun yóò fi délé òun ti rí pé wọ́n ti fọ́ gbogbo ilé òun, kódà wọ́n ti jà òun lọ́pọ̀lọpọ̀ olè nǹkan. Lára ohun tó ní wọ́n jí ni wípé ó ní wọ́n jí Sumac generator, one firearm generator, one national air conditioner àti àwọn conditioner tó jẹ́ pé compressor air condition eléyìí tí ó jẹ́ bí ẹ́ńjìnì rẹ̀ eléyìí tí wọ́n ní àpapọ̀ yẹn ń lọ bíi mẹ́ta. Gbogbo àpapọ̀ owó ohun tó ní wọ́n jí jẹ́ 1.785 million naira. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú rẹ̀ náà níbi iṣẹ́ ìwádìí, wọ́n ní wọ́n ti rọ́wọ́ tó ẹnìkan tí wọ́n pè ní Yisa Hasan ọmọ ọdún 38 eléyìí tó jẹ́ ọlọ́dẹ ìyẹn fún agbègbè náà ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìwádìí àti ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n ní ó wáyé. Wọ́n ní ẹni tí ó jẹ́ Musa yìí ni ó padà fi ọ̀rọ̀ léde wípé lótìtọ́ ni wípé òun dì pàápàá pẹ̀lú àwọn kan láti wá ṣiṣẹ́ láabi náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ọ̀rọ̀ náà léde, wọ́n ní wọ́n ti rí àwọn ohun tó jí padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí. Wọ́n wá tẹ̀síwájú, wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà o. Wọ́n máa gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ nígbà tí iṣẹ́ ìwádìí bá parí tán. Wọ́n ní ṣùgbọ́n ohun tó kù ní wípé àwọn kan tí wọ́n jọ ṣiṣẹ́ náà ni wọ́n ń wá, wọ́n sì ti fẹsẹ̀ fẹ́ eléyìí tí wọn kò rí wọn. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood wá fi tó gbogbo ará ìlú ìpínlẹ̀ Èkó, pàápàá gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó lójú wípé ẹ lọ fọkàn balẹ̀, dúkìá yín àti ẹ̀mí yóò wà ní ìdáàbòbò lágbára Ẹlẹ́dàá, torí pé kò ní sí ọ̀nà fún àwọn oníṣẹ́ kọ̀rọ̀sí àbí àwọn ọ̀daràn láti hùwà ìṣẹ́ wọn láti lọ láì ṣe pé wọ́n fojú ba òfin. Àwọn náà wá tẹ̀síwájú pé ohunkóhun tí ẹ̀dá bá rí kí èèyàn tètè sọ sókè ò, torí wípé wọ́n ní ẹnìkan kò lè gígan kò lè dá igbó ṣe. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n fọ̀rọ̀ léde láti ẹni tó jẹ́ CSP Benjamin Hundeyin eléyìí tí jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkó náà ṣe ní ìròyìn eléyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wọn níṣẹ́ rí. Iléeṣẹ́ ọlọ́pàá ló jẹ́ wípé wọ́n ti ní ẹnìkan lákàtà o eléyìí tí ó jẹ́ pé ohun tí kò jẹ́ ló ń pera rẹ̀, wọ́n ní wọ́n pè ní Animashaun Khalid. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ ọmọ ogun ilẹ̀ eléyìí tí a mọ̀ sí army ni wọ́n ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tó jẹ́ wípé ayédèrú ìyẹn ọmọ ogun orí ilẹ̀ ni tó pera rẹ̀ ní Major. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, wọ́n ní ó pera rẹ̀ ní ọmọ ogun orí ilẹ̀ ti 9th Brigade of the Nigerian Army Ìkẹjà. Wọ́n ní eléyìí tí wọ́n porúkọ ní Animashaun Khalid ọmọ ọdún 36 ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti bàbá yìí tó wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá látàrí pé ó ń pera rẹ̀ ní Army Major. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n rọ́wọ́ tó ní agbègbè tí wọ́n pè ní Arena Market lóṣòdì wípé kó mú ẹ̀yìn àmì ìdánimọ̀ rẹ̀ wá nígbà tí ó fi fílẹ̀ wọn rí pé ayédèrú gbà ni. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun orí ilẹ̀ tí wọ́n wò wípé eléyìí ṣe sí ìwùwà sí ẹ̀ kó lè jẹ́ ọmọ ogun orí ilẹ̀ rárá. Dépò tó bá sọ pé òun jẹ́ ọ̀gá lẹ́ka náà lè tàmù sí Army Major. Wọ́n ní ìdí rèé tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí alábẹ́lé fún tí wọ́n sì dúró pé ó dàbí ẹni wípé eléyìí ń purọ́ jẹun ni o. Ìdí rèé tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun orí ilẹ̀ ṣe wá rọ́wọ́ tó lọ sí ilé iṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí CP Ọlọ́rundáre Jimoh Moshood bó ṣe fi ọ̀rọ̀ náà léde, ó gbóríyìn fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wípé wọ́n ṣe dáadáa torí pé wọ́n tètè kẹ́fí ìwà ìbàjẹ́ náà, wọ́n sì tètè mú lóde nípa fífi ojú rẹ̀ hàn sí aráyé. Wọ́n ní eléyìí ni ó sì fi dá gbogbo aráàlú lójú wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàárín àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ṣọ́ elétò ààbò gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi mọ́tò òfurufú tí orí ilẹ̀ ti omi àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò tó fi dórí NSCDC. Ní ìbámu pẹ̀lú eléyìí, wọ́n ní kò tán síbẹ̀ o. Wọ́n ní gbogbo àwọn tí ó wà ní agbègbè ní kẹ́jẹ́ ká máa wà lójúfò láti tètè fi ìwà ilé ìta bá kẹ́fí wípé ó ṣeé ṣe kó jẹ́ ìwà láabi
láti tètè fi ojú rẹ̀ hàn sí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tí wọ́n ní ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn CP Dáre Jimoh Moshood èyí tí ó fi léde la gbọ́ wípé ó ti wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pé kán lọ fọkàn balẹ̀ dúkìá àti ẹ̀mí wọn lágbára Ọlọ́run yóò wà ní dáadáa. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin ló fìròyìn yìí ló fi léde. Bákan náà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó kan tí wọ́n kọ lórí ẹ̀rọ ayélujára ìyẹn àwọn ojú òpó kan tí wọ́n pè ní ìyẹn Sahara Reporter náà sọ wípé wọ́n ti ní kí àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́pàá kan kí wọ́n máa san ẹgbẹ̀rún mẹ́fà sí àpò ìpamọ́ ilé tó jẹ́ ti POWA látàrí wípé wọ́n ní wọ́n fi owó yẹn sọ wípé owó ìjọ ọmọ ẹgbẹ́ tó jẹ́ tọdún 2025. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wá kọrojú sí ọ̀rọ̀ náà eléyìí tí wọ́n ní Sahara Reporter tó kọ tí wọ́n fi àkórí rẹ̀ sí exclusive. Wọ́n ní irọ́ tó jìnnà sódodo ní ọ̀rọ̀ náà wípé ṣe rí POWA tẹ́ ẹ̀ ń rí àgbáríjọ àwọn tí wọ́n jẹ́ ìyàwó àgbáríjọ àwọn ìyàwó ọlọ́pàá ni ó wà níbẹ̀ eléyìí tí wípé ó kéré jù tí ìyẹn okùn apá wọn gbọ́dọ̀ jẹ́ ASP. Wọ́n wá tẹ̀síwájú pé ibo ni ó ti rí ìkọkúkọ eléyìí tí ó ń kọ. Wọ́n ṣàfihàn gbogbo aráàlú létí wípé irọ́ tó jìnnà sódodo ni o. Ohunkóhun tá a bá fẹ́ kọ kárí dájú pé a fìdí ẹ̀ múlẹ̀ ẹnikẹ́ni tí ó bá jẹ́ ọmọ ẹgbẹ́ POWA gbọ́dọ̀ jẹ́ ìyàwó ọlọ́pàá. Wọ́n ní ìdí tí wọ́n ṣe gbé ẹgbẹ́ POWA yìí sílẹ̀ ni wípé ó ní láti jẹ́ kí wọ́n ní àǹfààní láti ṣe àbójútó ara wọn gẹ́gẹ́ bí ìyàwó ọlọ́pàá pàápàá àwọn ìyàwó ọlọ́pàá tí ọkọ wọn bá ti ṣubú lójú ìjà. Wọ́n ní ìdí rẹ̀ tí wọ́n ṣe dá ẹgbẹ́ náà sílẹ̀ láti lè rí àlàáfíà wọn kí wọ́n wà lálàáfíà kí wọ́n rí pé gbogbo ohun tí wọ́n ń ṣe pàápàá ẹbí àti ara wọn ń lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n lára ìdí kan gbòógì tí ní ẹgbẹ́ eléyìí tí kì í ṣe tìjọba tí wọ́n pè ní POWA yẹn Police Officers Wives yìí ni wọ́n ní ó ṣe wà. Wọ́n ní wíwá yanilẹ́nu jọjọ wípé ẹnìkan sọ pé wọ́n ní kó máa dáwó sí àpò òṣùná ẹni tó jẹ́ ààrẹ POWA eléyìí tí ó jẹ́ ìyàwó ọ̀gá yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ìyàwó ọ̀gá yányán iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní irọ́ tó jìnnà sódodo ni o. Kẹ́nikẹ́ni tó bá fẹ́ fi ọ̀rọ̀ léde kó wo ohun tí ó fi léde dáadáa nítorí wípé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wá fi ọ̀rọ̀ náà léde wípé gbogbo ẹ̀yin aráàlú tẹ́ ẹ bá ti gbọ́ sí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ irọ́ funfun báláú ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tẹ́ ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Ajara Malefa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa tẹ́ ẹ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣeun ẹ kú gbàgbẹ́jà pàdé ní comment section.